alájọta ọmọge alájọta iṣẹ́ ijó ni mo yàn láàyò alájọta ọmọ oníjó alájọta ọmọge alájọta yìí o alájọta iṣẹ́ ijó ni mo yàn láàyò alájọta ọmọ oníjó ijó ṣáá ni tèmi àfijó lójoojúmọ́ ọmọ oníjó alájọta o èmi lọmọ oníjó alájọta ọmọ iṣẹ́ ijó ni mo yàn láàyò alájọta èmi lọmọ oníjó alájọta ọmọge alájọta yìí o alájọta iṣẹ́ ijó ni mo yàn láàyò láyé mo wá alájọta ọmọ oníjó alájọta ọmọge alájọta ọmọge alájọta iṣẹ́ ijó ni mo yàn láàyò alájọta ọmọnijó òkòtó ni mí o mo lè jó dáadáa mo lè pakoro mọ́ kí n jó ijó la mọ̀ mí fún lówùúrọ̀ lọ́sàn-án àti lálẹ́ iṣẹ́ ijó ni mo yàn láàyò alájọta èmi lọmọ oníjó alájọta ọmọge alájọta ọmọge alájọta. mo fẹ́ kó bá mi lọ sí Cloud9 Club kó lọ bá mi kó àwọn girls kan wá ń bẹ̀. ìyẹn nílé ijó. yes àwọn girls yẹn mẹ́fà ni wọ́n mú ti select wọn síbẹ̀ tó bá ti débẹ̀ yẹn kó béèrè Aisha ló máa fi àwọn mẹ́fẹ̀ẹ̀fà hàn ẹ́ bí mi ṣe select wọn yẹn kó lọ kó wọn wá kó wá bá mi ṣeré. ọ̀gá ṣe rí láfikún Aisha tẹ́ ẹ dárúkọ ló fẹ́ kí n sọ̀rọ̀ ẹ jọ ọ̀gá ẹ sọ fáyà ṣé kì í ṣe àwọn fún lójú ọ̀rẹ́ ẹ̀ kọ́ àwọn ọmọdébìnrin rẹ̀ kọ́lá Aisha ó fún lójú ni wọ́n o ọ̀gá kó má lọ kó fún lójú fún mi o àti pé ọ̀gá ṣé àwọn mẹ́fẹ̀ẹ̀fà ni kí n má kó bọ̀ lé àbí kí n tú kan wò bóyá ìtọ́ bá jẹ́ mọ́ínmọ́ inú wọn kí n tú wò nú mọ́tò kí n má kó márùn bọ̀ fẹ́yìn. àfi tó bá fẹ́ kú ló máa tọ́ kankan. tó bá bí ìyálà ìyá ẹ̀ rí I repeat tó bá bí ìyálà ìyá ẹ̀ rí lọ kó àwọn ọmọ wèrè kan wá sínú ilé yìí tó lórí ò pé ni wàá bá mi bẹ̀. kí ló ṣe bọ̀dà Túnjí ọ̀gá ṣe gbọ́n tó sọ. lọ síbi tí mo rán ẹ lọ bá mi kó àwọn ọmọ tí mo ní kó kó wá. tọ́ba ṣe kò kéré fún mi bá ìṣeré ṣó já wèrè ni ṣó síkì ni mo ní kó má ṣe nǹkan àbí wèrè lélẹ̀ ṣó bí mo ṣeré ni ṣó bí mo bá ìṣeré ni. ẹ jọ ọ̀gá ìwọ ni kí n ṣe báyìí ẹkùn wọn mi ṣe olókìní ní má lọ èwo ni máa ṣe. tẹkùn ló máa ṣe tó mọ̀ pé ẹkùn lè pa ẹ́ ẹkùn lè fa ẹ̀yà pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ tẹkùn ni kò ṣe. You don't teach me how to live my life. It is my life. I'm not talking to you, please. Go. Come on. abẹ́ fún kí n máa lọ. I said go. àbí búrẹ́kẹ́. Hello wo bí padà síbi tó ti wá jẹ́ kí orí ẹ pé wá ṣé o ti rí ìbọn rí. ṣe ẹ wo ìbọn oníke ni mo rí rí o ọ̀gá ìwọ tún lọ́rọ̀ bọ́n. ìbọn tó wà lẹ́kẹ̀ẹ́ ṣe oníke o máa ń yẹ̀ máa pa ẹ́ kò sí yàrá yẹ tó máa béèrè lọ́rùn pé kí ni tí mo fi pa ẹ́ bàbá mi kan tó wà lórí ìjókòó ní bí mi máa dúró tì ẹ́ máa dúró tó kú ẹ. bẹ́ẹ̀ sì kìlẹ̀ tẹ̀ yìí. As they go mo fẹ́ kẹ́ ṣeré fún bàbá
ẹ mọ̀ pé ibi tá wá lè ní ibi tó gara ni bẹ́ẹ̀ tí ẹ mọ̀ pé èmi ọmọ gara tiẹ̀ pọ̀ mi ò kí ń mú ṣá mo fẹ́ kẹ́ jẹ́ kí bàbá mọ̀ pé Zuma yàtọ̀ sí snooker omi àgbàrá jọ mí lónìí o kò ṣe fi kan búrẹ́dì ẹ ṣeré fún bàbá ẹ mú wọn délẹ̀ lérí ẹ jẹ́ kó mọ̀ ó ti yé yín ẹ jẹ́ kó mọ̀ pé àìsàn la máa ń gbà sùn tójú bá ti pọn la máa ń rẹ̀ rẹ̀. ẹbí mi máa dáhùn. bó ṣe wà yìí tí dáàdi ò bá kí ń dùn ẹ́ nínú tó yẹ pé gbogbo nǹkan tó ń ṣe nílé ayé tá wà yìí wọ́n máa ń bà ẹ́ nínú jẹ́ ni ó wá rí ẹnìkan tó wà nípò àzìn tó wà ní pòsíṣàn láti bá wọn sọ òótọ́ ọ̀rọ̀ tẹ́niyàn wá bá wọn sọ jọ̀ọ́ nítorí Ọlọ́run kí ló máa ṣe fún èèyàn bẹ́ẹ̀. ọ̀gá ṣe rí ọ̀rọ̀ tẹ́ fi lọ mí gẹ́gẹ́ bí pẹ́ rí pé ọpọlọ mi pé mo lè fún yín mọ̀ràn gidi àwọn ibi tẹ́lẹ̀ ti bù tó kù díẹ̀ káàtó ni pé èmi ò ní bàbá mọ́ bàbá mi ti kú látàyè ṣọ́nẹ́kàn ṣùgbọ́n tó bá pẹ́ mo ní bàbá tí bàbá mi ò múnú mi dùn tí mo wá rẹ́ nìkan tó súnmọ́ bàbá mi tó yẹ kó má bàbá mi sọ̀rọ̀ pé kó múnú mi tètè níyẹn ò dẹ̀ bá wọn sọ̀rọ̀ èmi ò ní bẹ́ẹ̀ níyẹn sọ̀rọ̀ mọ́ ni àbí kí n má gbé ṣépè láràárọ̀. ẹgbà mi ò ní bá ẹ sọ̀rọ̀ mọ́. ẹni yẹn lèmi ò ní bá sọ̀rọ̀ ẹ ti ń ṣe ọ̀rọ̀ yẹn gbé síra wọn ẹni yẹn lèmi ò ní bá sọ̀rọ̀ mọ́. ní mi ò ní bá ẹ sọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ mi sọ̀rọ̀. torí pé ìwọ gangan ni mo rí fans. kí ni mo ṣe. yes ìwọ ló wà ní position láti bá bàbá ti tèmi sọ̀rọ̀ tó wà bá a sọ. èmi kọ́ ni mò ń pàṣẹ. lẹ́gbàá ṣé bí wọ́n lọ gbé mọ́tò kú ònú lé yìí lọ kó àwọn ọmọ tó wà nulẹ̀ pẹ̀lú popsi mi yẹn. bọ̀dà tó ń jíṣẹ́ rí nǹkan kan wà tí mo fẹ́ kẹ́ ẹ emulate nínú ọ̀rọ̀ mi ẹ jọ̀ọ́ ẹ má bínú pé mò ń fún òyìnbó sọ̀rọ̀ ẹ mọ̀ pé nílùú wa èmi ni mo kàwé jù so mo fẹ́ràn kí n má fún òyìnbó sọ̀rọ̀ ṣe rí nígbà mi téèyàn bá wà emulate téèyàn bá discourses ó máa ń jẹ́ kéèyàn wà effort tí mò ń tọ́ àlá sísọ fún yín ni pé ṣe rí bẹ́ẹ̀ ṣe wà yìí àṣẹ tẹ́yìn bá pa fún mi òun ni mo máa tẹ̀lé nítorí pé inú ilé yìí ni mo ti ń jẹun tẹ́mi ti ń bọ́yàwó àtọmọ ká má ti ṣàṣẹ tọ́gà tó jẹ́ bàbá yín bá pa nǹkan tó bá sọ fún mi lèmi máa ṣe. inú mi dùn kó sọ pé tí n bá rán ẹ ń ṣẹ́ nǹkan tí n bá ní kó ṣe ló máa ṣe lẹ́gbàá mo fẹ́ rán ẹ ń ṣẹ́ báyìí. ó yẹ rán mi. iṣẹ́ tí mo fẹ́ rán ẹ yìí lẹ́gbàá ní ọjọ́ kíjọ́ ni mò ń sọ fún ẹ tí bàbá mi bá tún sọ fún ẹ pé lẹ́gbàá gbé mọ́tò kó lọ gbé àwọn ọmọ kan wá èmi wá rán ẹ ń ṣẹ́ báyìí kó sọ tó bá gbé tó bá dọ́nà pé bàbá mi sọ fún wọn pé mọ́tò yẹn bàjẹ́ sọ́nà. lẹ́gbàá tó bá tún wá pè é gé tó tún wá sọ wọn pé kó wá gbé mọ́tò mi inú ọgbà ipe mọ́tò pọ̀ inú ọgbà gan tún pè wọ́n tó bá tún dọ́nà pé mọ́tò tí mo tún gbé ó tún ti bàjẹ́ iṣẹ́ tó bá kó gbogbo mọ́tò ìkọjá lọ́jọ́ kan ó gbọ́dọ̀ bàjẹ́ lọ́jọ́ yẹn. mi ò parọ́ o. sọ pé mi ni mo sọ bẹ́ẹ̀ lẹ́gbàá
Lẹ́gbàá ní ọjọ́ kíjọ́ tí bá tó wá inú ilé yìí azin tí mo dé láti ibì kan tí mo wá bá àwọn ọmọ kan níwájú popsi mi bí mo ṣe bá ọ lé ní wàá regret pé o ṣiṣẹ́ ń bí kódà gan wàá regret pé o ṣiṣẹ́ gbà wàá regret pé o gbaṣẹ́ máa fojú ẹ̀ hàn máa bo Lẹ́gbàá máa fi omi wo bí o ní ṣe bẹ́ẹ̀ mọ́. ẹ wò sẹ́rí pété tí mo ẹ ti bù jọ̀hún tí wọ́n bá rán mi iṣẹ́ tí wọ́n bá gbé ogun mọ́tò náà gbà tí gbogbo ẹ̀ bàbá jẹ̀ máa dẹ̀ gbé káàpù ẹ̀ ń bá mi sọ̀rọ̀ ẹ̀ ń fi sọ́n bá mi sọ̀rọ̀ ẹ̀ ń fi sọ́n bá mi sọ̀rọ̀ ẹ̀ ṣe bá mi sọ̀rọ̀ ẹ̀ ń fọ́ tẹ̀mí sọ́n ọwọ́ yín dẹ̀ lé ọgbà ìṣe káfíńtà rí. ọ̀rẹ́ mi lórí rẹ̀ látọ̀ sí kílẹ̀ kí ló wá ṣe ládùúgbò yìí ọ̀rẹ́ mi obìnrin náà ni wọ́n lè ṣàkóso wàláì tí ẹ ń ta lẹ́nu ayé ẹ bàjẹ́. ó ti ṣe tipẹ́tipẹ́. olórí burúkú aṣẹ́wó bóde tí ìwọ ọmọ ìkéré ìwọ ọmọ fúnníṣe lábẹ́ ìjàmbá ẹ̀kọ́ dúró wèrè dúró ló bá tọkọ mi dúró ló bá tọkọ mi. mo sọ fún yín pé wàá ṣe léyàgbé. àǹtí mi títí ẹ ta lẹ́nu tí ẹ bàjẹ́. máa ṣó ẹ. ó tún sọ̀rọ̀. ó yẹ kí tiẹ̀ bàjẹ́. kí ló ṣe náà ọ́fíìsì. ọmọ burúkú yóò di mọ́tò ọkọ mi. máa ṣe wọlé fún mi ni. ó bá dé fún tó àbúkà tú mi. orí mi ọkọ wọn. Mọ̀kẹ́ ọkọ mi. girlfriend díẹ̀ mi ni. ó ti wá yé mi báyìí ó ṣú mi gidi ó ṣú mi like seriously. ọ̀fẹ́ má bínú. ká má bínú. ẹ má bínú ọkọ. ẹ bára yín sọ̀rọ̀ ẹ̀rín inú òrùn. ẹ má bínú ọkọ. ó wà ní driver side ló jọ yín lójú. wọn gbọ́dọ̀ jókòó sínú mọ́tò ọkọ ẹ̀ mọ́. òun ló ṣiṣẹ́ mọ́tò fún mi. ọ̀rẹ́ já lọ. ṣé o fẹ́ já mi dẹ̀ ni. tó ṣe ń lọ àbò lọ. má já mi dẹ̀ jẹ́ ká jọ wọ ní. yẹn lákòóṣe o wọ́n ti ṣe náà nílé mi. ṣé o pàṣẹ ṣèmámọ̀ ni ẹ o ò dẹ̀ rí ọba ẹ sọ̀rọ̀ bọ́jà kí n bá ẹ sọ̀rọ̀ lẹ́yìn kó gbọ́ òótọ́ látẹnu mi náà jẹ́ kí n sọ kọ́kọ́ fún ẹ tó bá ti jẹ́ pé ọmọ òṣù tó mú káàkiri tó ń disgrace káàkiri yẹn tó bá ti lè do without ẹ ọ̀rẹ́ lẹ́yìn pé the first and last time tó wá sílẹ̀ mi bàbá yẹn lówó ó dẹ̀ nílé jọ ilé tèmi nílé oògùn ojú mi mo lè fi gbá lé jọ mo bẹ̀rẹ̀ bẹ̀ kan ni tó bá ti lè stay off ọmọ yẹn má ever délé mi mọ́ kílẹ̀ olómú gọ́ọ̀fẹ̀ mi ó mú yẹn ó yà sọ́tọ̀ àwọn àtúnṣe wọ́n torí kí ni so ká ní pé girlfriend ká ní pé ìyàwó lèmi gangan lọ́wọ́ àdúgbò tó ẹ̀sìn ó máa mugi alámọ̀ lórí ọ̀ ká ní pé mọ̀ sí mi lọ́wọ́ àdúgbò tó ẹ̀sìn amugi alámọ̀ lórí àbí. gbogbo ẹlẹ́bẹ̀ kan ni jọ tó bá ti lè mú ọmọ ràzọ tó ń fẹ́ káàkiri yẹn tó ń ṣe náà dáadáa káàkiri tó ń disgrace káàkiri yẹn tó bá ti lè stay off ẹ̀ má wá sílẹ̀ mi mọ́ mo bẹ̀rẹ̀ bẹ̀ kan ni tí ó ká lè ṣe kí ni kọ́kọ́ máa jókòó fàdà ẹ̀ aṣọ ṣe máa mọ̀. Aishat me faru mama wala náàgèjì sosai gbogbo tó ń ṣẹlẹ̀ kò sówó kò sí kankan láńlọ́ọ̀dù wọn bíbá ojoojúmọ́ máa complain owó lé mama náàgèjì wallahi náàgèjì. Aishat ṣé ìwọ ló ń bá yá agbára Ọlọ́run àgbé wa síwájú ó ti gbé wa sókè kò lè máa rí báyìí lọ torí pé ó lè máa complain àkíṣọ Ọlọ́run ló ń gbẹ̀dàgà Aishat bí àtàṣínú ṣìgá. Nagode mama, nagode sosai. Àṣínú ṣìgá. nítorí pé a ní pàjáwìrì ìṣòro ni mo ṣe pé kó sáré káṣọ wá káwọn nǹkan tá a lè wọ lọ pé normally àmà lọ sí boutique lọ máa ṣọ ẹ bó jẹ́ káwọn nǹkan tó ní. lóríṣiríṣi ló máa ṣọ ìlú lásán ìyá àwọn tó kó wọn jọ ẹ̀rí pé tí wọ́n á ta lásán gẹ́gẹ́ ara mi ló máa ṣe tí bá gun póòlù yẹn láti òkè báyìí
kí n tó bọ́lẹ̀ lásán àti pa owó bì eléyìí tó lè ti tèmi gangan lòyìnbó ṣe ṣe. ìwọ ló lè lè ṣe rẹ́gílà rẹ̀ fáà ìbò ti rí pé gbogbo àwọn nǹkan tó ní yìí ìwọ ló fi ó ní kankan fẹ́mi. mo níbọn mi wà mọ̀ bóyá. má tiẹ̀ ṣe yọnu má wọrí. àǹtí ẹ̀ ti bínú. ti rí pé mi ò rí kankan tí mo lè wọ níbí ẹ̀yin méjèèjì ẹ máa ṣe business. ìwọ ṣáà ti ní nǹkan tó máa wọ̀ ó yá. mi ò nínú ma ìbí ẹ̀rọ tó ti máa lọ bá ṣọ ẹ bá wọ ẹ máa sáré ẹ ṣáà tètè ṣá. ó bí ọmọ padà bí nǹkan ẹ bá ti dé látọjà ó lóun lọ sí China. mama 15,000 ló wà ń bí báyìí nínú 15,000 yẹn lè wọ́n pé landlord sọ pé 25,000 ní owó ilé so mo máa fún yín ní 15,000 yìí ó máa kù 10,000 tá máa fi fún wọn tá máa fi balance wọn. tó bá fún mi 15,000 báwo ló ṣe máa ra aṣọ mi. màmá ẹ má wọrí nípa aṣọ tí mò ń ta mo máa wá owó ìyanu àṣẹlẹ̀ lágbára Ọlọ́run bọ́ jẹ́ kí n yọ 2,000 torí kò sówó kankan lọ́wọ́ mi màá lè fi sóúnjẹ fún yín so ẹ gba ilé. so ẹ jẹ́ kí n lọ sóúnjẹ yín sí ṣẹ́gbọ́n sọ ní màmá. á lè dé kéèkì. ìṣòro ló jẹ́ fún mi at the same time irú ayé ò mú wa wà lọ. ṣé wàá gbọ́ tọrọ ṣòrí ní ayé àwọn ẹ̀dá kan àti pé fún ara wọn báyìí wọ́n máa ń fọwọ́ ara wọn fa ìṣòro síra wọn lọ́wọ́ tíyàn bá dẹ̀ ti wà tó bá jẹ́ pé tó máa ń bá sọ̀rọ̀ kò kí ń gbọ́ òun nìkan ló máa ń mọ̀ tán kó tó máa ń fèsì yẹn yes torí ọ̀rọ̀ dàbí pé kéèyàn rí ìparun ńlẹ̀ kó dẹ̀ mú yàrá ẹ̀ kó dẹ̀ torí bọ̀ yíò dọ́tọ́ yọ lọ́mọ láàrin èmi àti ẹ̀ gbogbo wa la mọ̀ pé ọmọ pọ̀ lọ́wọ́ ẹ̀ nínú gba ọmọ tó wá pọ̀ lọ́wọ́ ẹ̀ yẹn ó wá rí kan kọ́ mú wá dọ́ mi ẹ̀ lórí mu ṣùgbọ́n kẹ́tẹ́ mi àtẹ́ mọ̀ pé ìjà ló máa ń jà káàkiri ṣùgbọ́n kẹ́tẹ́ mi àtẹ́ mọ̀ pé kò ní nǹkan kan tó máa ọ́ fa ẹ ju kó máa disgrace lọ káàkiri lọ ọmọ tí mò ń fẹ́ ń gbà kan ọmọ girlfriend mi ẹ̀ kí ló ṣe fún aṣọmọlọ́run ṣé o gbé ká ní pé mo ń sí ẹ lọ́wọ́ àjùmọ́ tó jọ yẹn tó má jọ sísí Jùmọ̀kẹ́ agbégi àyàmọ́ wọn lórí tí Jùmọ̀kẹ́ bá rí àbúrò ẹ amúgbóná àyàlẹ́ lórí sọ́ọ̀bì kan tí yóò wà àti Jùmọ̀kẹ́ jọ lọ tí ò disgrace ẹ̀bọ̀ mẹ́rin tàbá wọn wí wà nínú àdẹ́nbí ẹ̀ jọ̀ọ́rẹ́ kí lórí lára ọmọ ẹ̀ tó fi ran orí mọ́ tó fi ran ojú mọ́ tó fi ran yín mọ́ ò lè sọ ṣọ́ fún ẹ lọ́wọ́ ni no àbọ̀mọ yẹn mẹ́rin ṣe tó gbé anybody mẹ́rin ṣe tó bẹ́ẹ̀ rí láyé táàrí rú ẹ̀ dáàgbọ̀rú ẹ̀ rí bí ó dẹ̀ fún ẹ lọ́wọ́ bí kan ní àlìsọ tá a mọ̀ kó dé ká mọ̀ ọ́. ọ̀rẹ́ ọ̀rọ̀ tó san ẹ́ fọ́ ni fún mi lówó owó wà nílẹ̀. sọ kí ló rẹ̀ mẹ́. mo ti wá mo ti mọ̀ láti darapọ̀ mọ́ láti máa bá yín jó ìgbàgbọ́ pé yín jó rẹ̀. jó ṣùgbọ́n ojú sáà ní sáà. nígbà tí sọ fún mi pé jó lè jó àwọn tó kó máa darapọ̀ mọ́ yín láti máa bá yín jó. it's fine àjò normal dance but ijó wa tún special yeah special dance la máa ṣe jù. but ìgbà tó ti tọ́ pé o ti gbà láti darapọ̀ mọ́ wa kò sí problem ó ní èèyàn kan tó máa ń put wa through àápè ápù tiwọn náà tó wà lè lẹ́yìn ropes wà mọ̀ bó ṣe ń jó wọn máa ń sexy wọn láti máa ń ṣe ọ̀rọ̀. o ti gbọ́. Yes ma. But hold on kí ló kọ yín. orúkọ mi Aishat Tayo Mohammed. say that again. Aishat Tayo. kò rò pé orúkọ ẹ̀yìn ti dùn. ó ti lọ́ka ṣe báyìí kí ló kọ́kọ́ ẹ̀ náà Aisha. Tayo Mohammed. Okay, A from Aisha. T from Tyro, and then Mohammed. M from Mohammed, that's ATM. Abi? Yeah. Oh my God, that's a good one. Wow, genius ni o. Báwo ni sáré wo 1+1 papọ̀ sí ATM? Ṣùgbọ́n kò ní best orúkọ ATM money making machine. That is. Mi láì kó orúkọ yẹn. Wọ́n máa gbé owó wá, máa pọ̀ owó, òun pọ̀ owó. Yẹn náà pè létí. Tí ẹ̀ máa bí lórúkọ ẹ̀. ní kó ṣẹlẹ̀ ní pé mi rò pé mo láìkó orúkọ yẹn mo máa fi kí máa fi mú ní Aishat. Ó ti yé mi, ó ti mọ̀ ọ́n sá. Ṣé mo kàn tó ń pè ní self-esteem?
Daddy, ó lè jẹ́ ìgbà tí máa pè yín ní daddy ni for the last time. Àmọ́ mi ò máì láti pè yín daddy léni torí ó ṣeé ṣe kí irú opportunity ẹ̀ má wáyé mọ́. Ṣé wọ́n pé a kàn sọ náà ni mo discover pé ẹ fẹ́ gbọ́. Orí ọ̀rọ̀ yìí ni ìyá tó bí mi lọ́mọ ló wà títí wọ́n fi jọ́lọ̀ mi gbé tó fi kọjá lọ sọ́dọ̀ lọ́wọ́ wa. Wọ́n sọ tí ẹ̀gbọ́n náà ni ẹ wà lórí pé ẹ fẹ́ máa jayé ẹ fẹ́ kọ́ máa pè é ní bàbá jayéjayé. Ẹ ti ṣọ́jú mi nílé ayé lóòótọ́ àmọ́ ọmọdé gbọ́n àgbà gbọ́n àfi dánilẹ́fẹ̀ẹ́ èmi kò ti tójú bọ́. Èmi nìkan kún ẹbí mi mo lè láwọn àbúrò lẹ́yìn méjì lóbìnrin. Àmọ́ nígbà táwọn náà bá yín sọ tí wọn ò fẹ́ tìjú làwọn àbúrò mi ṣe fi í lẹ̀ tó fi kó lọ sábúrọ̀d. Wọn ò wálé mọ́, wọn ò pè yín mọ́ tó ṣóòsì pé wọ́n ti kàn yín ní bàbá. Èmi náà á fi kàn yín lọ́wọ́ ni. Tí ẹ bá pàdé mi lọ́nà tí mò ń bọ̀ báyìí tẹ̀ ń bọ̀ báyìí ẹ ṣe bẹ́ẹ̀ tó mọ̀ mí láti mi náà ṣe bẹ́ẹ̀ tó mọ̀ mí ọ̀rọ̀ wa ló lọ pé bẹ́ẹ̀ mo wá yọ orúkọ yín kúrò níwájú orúkọ mi màá máa jẹ́ Túnjí màá fi sọ́ọ̀nì mi màá fi ṣe nickname ẹ máa jí orúkọ mi yes èyí ló máa jẹ́ ìgbà ìkẹyìn tí máa wọnú ilé yìí mi ò ní wọlé mọ́ mi ò mọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ṣá. Hello. Ẹ káàsán. Bad. Thank you very much. Ẹni tó bá rí oyin ìgbésọ̀ pé ajẹ́pẹ́ ní yóò fún mi. Ẹ jọ̀ọ́ má bínú, kí lorúkọ yín? Orúkọ mi Eti. Ṣé mo ti méjì? Actually kò ṣe bẹ́ẹ̀ short name orúkọ mi ni nickname táwọn ọ̀rẹ́ mi máa ń pè. Èmi máa ń wá bí gan-an máa ń lọ sí wọ́n sì wà. Ó ti yẹ yín nígbà mo sùn lánàá. So ilé lè mi gan-an lọ wá. Ibo lẹ́ ń lọ? Mo ń lọ lé mi. Ilé yẹn? Ilé pàtì? Ògbó mọ́tò àmì tí mi wọ́n ti àjọ. Gbóná tó wá. Ṣáìdì kò lè ń lọ. Mi ò kò síbi tẹ́ lọ tó jìnnà lójú mi. Ó jẹ́ Ìbàdàn ni. Kọ́lọ̀ má mú mi. Màá wà yìí débẹ̀. Ẹ sọ mi di dírẹ́bà lẹ́yìn. Ìbàdàn kò dálùkọ̀ rẹ̀ jìnnà. Àìgè ni mo gbé. Àìgè lẹ́ ń gbé? Hi. How are you? I'm fine. What's your name? Hello. My name is TJ. They call me TJ. Oh, okay. You're welcome. Okay. And give me her offer. And kill a fair check, kill a fair Lórí jíjẹ mímu yẹn, for now, I'm okay. You sure? I'm okay. Babes. I don't know. Come on, Paro. This guy is so cute. Really? Abúlé bóyá rí ni. Kòkòrò tí kò ga jù ó mọ̀ ó ti lómi lára díẹ̀ ó ti wá dúdú kó mi pàṣípò ní. Ọ̀rẹ́ mi, mo gbé fún ẹ. This guy. Kí ló dé ẹ má pa mí? Èmi náà mọ̀ pé ẹ mú mi ṣeré ni. Ẹ wò àǹtí ṣé kí n má parọ́ fún yín? Ẹ̀yin go bad. Hello, I'm looking take away. Anyway, o ti tó bẹ́ẹ̀. Mo kò jókòó síbẹ̀ o ti sọ látọwọ́ pé ìlú àlejò kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu. Wo oníjà àlejò kankan sórí tójú tó ń wé kan rí torí bẹ́ẹ̀ ni ó náìsì o. Gbàtí mo kọ́ rí mi mọ̀ pé tẹ̀ máa náìsì yẹn mo rò pé ara àwọn rádaràda tá máa rí tó máa sọ rubbish fún wa ní club yẹn ó náìsì kan. Táà ń bọ́ ti gbé mi lọ eatery ó ti gbé mi lọ different kind of places tó yẹ pàtí lọ jẹun àti. Mo fọ́ ọmọ mi ọmọ gbé
gbẹ́nu sínú bí àti ẹnu ṣé àwọn eléyìí kí ni pipe bẹ́ẹ̀ fún lásán báyìí wọ́n kó kẹ́ẹ̀gì mẹ́rin dání ni àwọn eléyìí kí ni pipe bẹ́ẹ̀ ti fọ́ gan. àti ẹ̀rọ mìíràn ẹjọ́ gbẹ́nu sínú bí àtẹnu páìpù bẹ́ ọkọ̀ kẹ́ẹ̀gì mẹ́rin ẹjọ́ kò yé mi nìyẹn. kí ló dé ẹ ti ẹ̀ máa lejò kí ni problem yìí wò tún jí má dà wọn lóhùn wọ́n ṣe rí nìyẹn o wàhálà wọn ti sún mi ẹ ti ẹ̀ máa lejò. ATM ṣé wọ́n á bínú ni ṣe bí yàn ń try láti keep company bọ̀bọ̀ yìí ni kó má wà boring fún. tó bá ti lọ nílé ọjọ́ márùn-ún ò ní wálé ọ̀sẹ̀ kan ò ní wálé kí ló dé Aishat. Mama mo ti sọ fún yín wàláì mama bana is skin cheaper wàláì tàláì nígbà ni wa ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi ni máa ń lọ ọ̀dọ̀ wọn ni máa ń wà bọ́n wọ́n ṣiṣẹ́ ń báǹkì ni àwọn mẹ́ta ni so máa ń jókòó tí wọn tó bá ti lọ ibi iṣẹ́ tó bá ti dẹ́kun máa fún mi lówó tí wọ́n sọ fún kó fẹ́ lọ kí mọ́m sí mi báyìí wọ́n máa ní gbà ó lọ fún mọ́m sí ẹ̀ o ọ̀dọ̀ wọn tí mo ti ń rówó wàláì mama. àwọn náà fún ẹ lówó ojoojúmọ́ ló ń kó wálé Aisha. wàláì. ojoojúmọ́ ló ń kó wálé bó ló ti ń rówó àwọn ọ̀rẹ́ wo ló ń fún ẹ lówó tó báyìí owó tó mú wálé yìí pọ̀. ṣé dáhùn rẹ mi ti mọ̀ sọ tẹ́ bá mi ti mọ̀ máa láìkí wọn because tí máa sọ̀rọ̀ mo sí mi bá pé wọ́n mi ò kí ní kan tẹ̀sán mi pé wọ́n ní pé wọ́n á mọ̀ yìí àdúrà táwọn gbà náà ní kábàlà mi pàdé máa mo lè ti pàdé àwọn aláàánú yásà kí náà kùsì ní báwọn náà sọ. wo bó ṣe múra wọ́n ti mọ̀ pé owó ńlá wà lọ́wọ́ ẹ̀ Aisha mo fẹ́ mọ àwọn ọ̀rẹ́ yẹn mọ àwọn ọ̀rẹ́ wa kó jẹ́ kí n rí. mama báàbù masala báàbù dààmú wa tọ́sọ pé fẹ́ wá àwọn ọ̀rẹ́ mi kò sí problem zaasuzo máa mú wọn wá kan wá rí yín but ìyẹn máa tó next week. Aisha o tún ní sunlé lẹ́nìí Aisha bẹ́ẹ̀nà so Aisha bẹ́ẹ̀nà so iske ṣìfà mama Aisha tẹ́lẹ̀ mo ní máa lọ lélẹ̀ ni but tẹ́tí ní kí n sùn bíbáyìí máa sùn bíbáyìí láyé máa ń pọ̀ mo ti gbọ́ ẹ jẹ́ fún yín nìkan tí mo bá yín mú wá ẹ gbà ẹ bá manage ṣe gbọ́ so tẹ́tí ní mi gbọ́dọ̀ lọ lé báyìí náà zọ ẹ̀kọ́ àná kí n jí màmá. mo máa sùn so kí lẹ fẹ́ jẹ kí n wọlé kí n máa yín sun oúnjẹ ìyá Aisha bánà so náà jí màmá mo ti gbọ́ ìyá Aisha gbọ́. ìjọ ni mo yàn láàyò. wọ́n kàn ti máa jẹ bánà so Aisha. Èwo nínú wọn. Oh, Aisha. ATM ló jẹ́. ATM. Chief. Ẹni kẹwàá kí wọ́n lé àbí. Because Bashi máa jó, ta máa ṣe oríṣiríṣi ní club, ta máa take it to a whole new level. Ẹ wá ní pé kẹwàá wò mí. I'm sure pé torí ATM ló ṣe wá. Chief. Ṣé wá rí bóun náà ṣe wà yẹn o? Mo mọ̀ kó ní fẹ́ tẹ́. Ẹ ṣe ó ti ẹ̀ dá bẹ́ẹ̀ ẹ wò kó tó di pé wọ́n ń gbé lọ sí ibòmíì because wọ́n ti ń gbọ́rọ̀ yẹn lọ sí another level kó tó wá dìgbà yẹn wọ́n ní tí àwọn ọlọ́rọ̀ méjì bá ti mojú ara wọn
àwa alárinà máa ṣe kí ni a máa yẹ̀bà a máa excuse yín ẹ mọ̀ kọ́rọ̀ yẹn kó lè kúnná dáadáa kó lè dé. ṣé wàá rí chief ṣé mo nǹkan tó ṣẹlẹ̀ in case there bá need anything ẹ kàn wí zu èmi máa jẹ́ ṣé kò. ẹ ṣe gan-an excuse wa. Thank you. mi láì kí ọdún máa fọ ọkọ mi. Ok, o láì bọ́ mi tó dúdú bẹ́ẹ̀ dé mi kọ́ ni mo pè ń tẹ̀sí rẹ̀. nǹkan tí mo mí ìkọ́ ní ìwé nìkan láì kí ọdún máa fọ ọkọ mi. Ṣé ìlọ? Ọ̀rọ̀ àzọ̀fẹ́ tó pè jẹ́ màmá bí jẹ́. Ẹ ṣe tó báwo ni? Okay, I'm fine. That's good. Olùgbèsè mi jẹ́ mo ṣe wá. Tí ẹ tó rẹ̀ jù mí lọ́nà ni. Ẹ̀yà. Chief, ẹ̀mí ló máa sọ fún pé mi àti yàn àdìfẹ́ ra rárá. Àgbọ̀dọ̀ tó sọ ló sọ bẹ́ẹ̀ mọ́. Ìwọ ṣe tàwọn káwa pọ̀ mọ́ sí láìpẹ́. Máa upgrade ẹ̀ náà. Ẹ fi láìpẹ́ tó tún wà pàjù báyìí lọ. Chief, mi ò ṣe mi ò lè fẹ́ yín. Mo lè ti ń sọ ti pẹ́. Tí wọ́n ti ẹ̀ máa fẹ́yàn sọ pé at least kò gbà ó kéré jù lórí màá gbọ́ bí i 5 years. Mi lè fẹ́yàn tó gbà bí 20 years lọ́wọ́ mi. Arábìnrin, age is just a number. Kò sí nǹkan kan ju age ṣe nọ́mbà lásán ni. Sórí àwọn tí wọ́n sọ pé o lè fẹ́ rú wọn yẹn, tún lè ṣe jù wọ́n lọ. Lọ pé màá tẹ́ lọ́rùn bàjẹ́ spiritually and physically. Kí ló ṣe? Chief. Yes. Mi ò lè fẹ́ yín. I can't. Wá. Yes. But baby, there's a friend láti jọ ẹ lọ́wọ́ mi mọ àwọn parents náà mo láàbò ṣe ṣe. But dúró náà ti ẹ̀ ẹ̀mí ló lè fẹ́ sọ fún ẹ pé àti popsi o àti momsi o àwọn méjèèjì ti kú tó ṣàgbà wà ẹjọ́ ṣẹ́ni tó wà nù kòtò tí mo fẹ́ mú ẹ lọ bá ni àwọn ọ̀rẹ́ mi tó ń rí tí mo mú ẹ lọ báyìí àwọn tó kù fún mi nìyẹn gẹ́gẹ́ bí ẹbí mi àwọn tí mò ń wò lójú nìyẹn àwọn tó yẹ kó mọ̀ náà ló mọ̀ yẹn the only person tó tún kù àgbàlagbà ní arúgbó ní abúlé ló wà mo dẹ̀ ní kó ṣe kí ni kó fún mi ní time díẹ̀ máa mú ẹ lọ bá wọn gbọ́gbọ́n máa rí náà. ẹbí mi mo understand nǹkan tí mo sọ náà nípa àwọn ọ̀rẹ́ mi ń bú mi wọn kò sọ fún mi pé ìní wa gbé mi lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi ọlá máa gbé mi lọ sí hotel and me I'm fucking tired of that me like ẹ mo understand torí ẹlẹ́mi náà ṣe ń disturb ẹ pópó mú mi lọ mọ àwọn parent anyone tó bá kú jẹ́ kí n lọ mọ wọn. ó dà tó bá di next week màá mú ẹ lọ. next week. Next week. Is that a promise? I promise ni. Okay wọ́n ti pé next week kò sí problem but ṣó sure. mo sure. àpàlọ́ ọ̀kadà tó fa tírélà. iná pè bẹ́ẹ̀ ẹ̀ka bọ̀ sílé agbára. Túnjí ṣé tí mo gbà pàgbẹ́ tí òbí kan. mo ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ náà ṣé torí ọmọ oníjó ọmọ oníhòòhò lásán ló ṣe gbé kọ́ mi Túnjí. àṣàna ọmọ ló ṣe gbé kọ́ mi dábì náà mo ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ náà ó lè sọ̀rọ̀. ẹ̀mí ló mo fẹ́ wọ̀n ní pé mi ò fẹ́ rìn lé wọn ẹ̀mí ló fẹ́ sọ fún ẹ pé kò má ẹ̀fà wọ ẹnu lé wa mọ́ ṣé lítàn wò ẹ́ owó mi sweat mi oògùn mi ni mo fi gbà tó fẹ́ bá ọkọ ẹ fa wàhálà wàá lọ sí ìta lẹ́nu géètì tàbí kó o dòde nínú ilé bàbá ẹ̀ ṣùgbọ́n náà bó ṣe dijú yìí jáde síta. àwọn wo dìgbàdo ni. àwọn ni kò jáde. no nígbà tó ń bá ojú ọmọ ọmọ ẹni ní ẹ̀rọ kò sí lọ́wọ́ ìyá alájà yìí ni mo sọ. wọ́n bí ìwọ ọ̀rẹ́ mi sọ ọ̀gá fún ẹ kí ló ń ṣe tó ń pa ló ń ṣe bẹ́ẹ̀ ni pé kí ni ó lẹ́yìn ló. wà á kí ló ṣiṣẹ́ sí sí aṣọ́rí yẹn yìí ni kí ló ń bá wa èmi máa ṣáyẹ̀wò fún yàrá yẹn orí ẹ̀ bu. ṣe kọ́tà. fine. ọkàn yín lọ́wọ́ sọ mo ti rí sí pé gbogbo yín pátá ibì kan náà lè sùn síta kọrí sí. ṣé ẹ gbọ́ ìwọ ẹnu bá lọ́rọ̀ tiẹ̀ wo tí ìbá ṣe tó pẹ̀lú ẹ̀ láti fi ẹ́ sílẹ̀ kò sí bàbá lẹ́ni tó lè gbẹ̀ lọ́wọ́ mi ṣọ́gbẹ́gbọ́ mo ti di Olúmọ rock ṣọ́ọ̀bù wọ̀lẹ̀ sí nídìí kò sẹ́ni tó lè ṣe mi nídìí ẹni màá ní wọn ò bí ya èrè gbàgbọ́ ẹ̀ sọ́kọ́ ìyá aláya ẹ̀ ni mo sọ wọn ò bí re ṣẹ́gbẹ́gbọ́ mo ń wọ fún yín ọ̀bọ ní tèmi. ó sì jáde. ìwọ ẹ̀yin olórí
ń ga yìí bẹ̀. ẹ jẹ́ yíbo dáhùn jẹ́ méje. ẹ jẹ́ méje. sójì. àdúrà ẹni kò kú. sójì. sọ̀rọ̀ Aisha, wọ́n ní wọ́n sọ̀rọ̀ ẹ̀dí ATM, wọ́n ní wọ́n fẹ́ gba ọkọ èmi Jùmọ̀kẹ́, wọn ò bí yàrá ya ẹ̀dá, wọn ò bí sixteen fada ẹ̀rẹ̀, ṣé fẹ́ gbọ́ aṣọ tí ègbè tèmi bá bọ́lẹ̀, kò sí bàbá lẹ́yìn tó lè gbé wọ̀, ìwọ báwo, ó fẹ́ bá mi ju ọkọ, wọn ò bí yàrá ya ẹ̀dá, ìwọ ọmọ oníjó lásán yìí, ìwọ àṣànà burúkú yìí. Oh, stupid. Oh, dumbo. Oh, you don't have anything upstairs. O gbọ́ wá síbí, o wá ń pariwo pé àwa lóníjó, àwa là ń múnú ọkọ lóyún dùn. Àwa là ń jó fún wọn. Dájú lọ́nu! Lẹ́yìn tó múnú ọkọ lóyún dùn. Ọ̀rẹ́ mi fún wọn lẹ̀, jẹ́ ká ṣí àwọn olórí burúkú yìí ṣìkúṣì, jẹ́ ká nà wọ́n bá ṣe bóṣù bí báyìí. Kí lẹ fẹ́ ṣe? Kí ló fẹ́ ṣe? Kí ló fẹ́ ṣe fún mi? Ó máa jẹ bàtà. Kí ló fẹ́ ṣẹlẹ̀? Òun dédé yìí o. Ògùn rè. Tí kankan ní ibà fọwọ́ kàn mí. Sí mi fi bàtà ìlú ẹ̀ méjèèjì. Kí má jọba lé wa. Wàlẹ́ màá dúró ẹ̀. Má bẹ yín lọ sọ bí owó. Ẹ̀yin náà wọ̀. Ẹ̀yin ló ní ìrọ̀. Ìkí ló ní ìrọ̀ ṣe. Àwọn onímọ̀ ló kún wíìgì lóde. Àwọn onímọ̀ ló kún wíìgì lóde. Àwọn onímọ̀ ló sí wíìgì lóde. Ẹbí ẹgbẹ́ yẹn bẹ̀rẹ̀ láti ṣe wọ́n. Rọra, ó jẹ́ rọra. Ẹgbẹ́ burúkú ń bà wá rẹ̀ jẹ́. Ẹ káàsán Chief. How are you? Chief, tẹ́tẹ̀ wá yóò dáa rárá. Bó ló ń lọ? Mo ń jáde ní fẹ́ lọ rí mọ̀mísí mi. Wọ́n pè mí sí wọn lára mọ̀mísí mi rẹ̀ pé serious kan. Wọ́n ti rush wọn lọ sí hospital. So mo ní láti lọ rí wọn. Ó wá ara wọn yá. Ṣé ibi tí wọ́n ń gbé jìnnà ni? Ó jìnnà díẹ̀. Okay, no problem. So I can take you there. Bí mi ò tiẹ̀ lè gbé ẹ débẹ̀, mo lè gbé ẹ súnmọ́ tòsí lẹ̀. But seriously. You want that? Thank you very much. I appreciate that, sir. Good. Let's go. Thank you very much. Don't worry. Hello. Òun ló wà nínú mọ́tò, ó wà nínú mọ́tò heart ọ̀bẹ sweet heart ẹ̀ inú mọ́tò ẹ̀ ló wà, òun ló ti rí yẹn. Sókè máa lọ. Jókòó síbi wá bá ẹ títí ó tiẹ̀ tó dé mọ̀ kan lọ ló bí 1 week níbi tó lọ ṣọ́ ní mùn mílíọ̀nù ní mùn náà lọ ṣe. Ṣé ti ṣe wedding ni? Èèyàn lè má máa rí kó ṣọ́ ní mùn kí ló fi ń ṣèyàn. Ayé là bàjẹ́ ẹ̀ wọ́n ń ṣe irú ẹ̀ náà wàá ṣe ọ́ ní mùn tọ̀ wá bẹ́ẹ̀ wàá ṣe wedding kò sí nǹkan tó fi ń ṣèyàn. Wọ́n ti lọ ṣọ́ ní mùn wọn ò rí tí ẹrù bó ṣe wà yẹn. Ìwọ 1 week àbí 2 weeks lọ́lọ́ lórí tán lọ. Ṣé ló bẹ́ẹ̀ mú drink ṣé wàá mú drink? Kó tiẹ̀ mú kọ́kọ́ kó tiẹ̀ fi relax díẹ̀. Wà á mú tó bá lè di wà lọ́wọ́ bọ́ọ̀sì ẹ̀ tó máa ń wọ̀ as usual bá lọ mú stand ẹ̀ ní wọ́n lọ. Oníkà mo mọ̀ pé oníkà o lè báàgì yẹn lè kọ́kọ́ lóògbé. O lè fi rẹ̀ kí ló fi ń ṣèyàn? Àléyàn lówó ju ẹ̀ lọ́wọ́ sọ pé wọ́n kọ irú question rádaràda wù nìyẹn tó bẹ́ẹ̀ ń béèrè ìrọ̀wé èèyàn nìyẹn. Ókè ò fẹ́ drink. Ó mú drink. Ọ̀nà rẹ̀ kí ṣé kí lè kọ́kọ́ mẹ́ta lọ sí ẹgbẹ́ Ẹgbẹ́ burúkú ń bà wá rere jẹ́ o. Rọra, ó jẹ́ rọra. Ẹgbẹ́ burúkú ń bà wá rere jẹ́ o. Aisha, mama, mo ti lọ lóyún. Adúrú gbogbo bí mo ṣe máa ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé kó má ṣe ṣekúṣe. Mo tún lóyún tán òun mọ ẹni tó fún ẹ lóyún. Àbí Aisha, ó wá jẹ́ kí n rántí. Láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé mi ni mo ti bá ẹlẹ́dàá mi dá máa jẹ́ mi kù tí má máa ní aya Haúsá ló máa jẹ́. Gbajúmọ̀ tó bá rí ọ̀sùn tó wù láti fọwọ́ mi. Gbajúmọ̀ ni àwa, ọ̀sán ni ìwọ, àwa wá rí ìwọ, àwa wá ká ìwọ. Dangote. Jọ, mo gbọ́kàn.
Inasonki. Mo fẹ́ fẹ́ mi lóúnjẹ. Ẹ mo fẹ́ fẹ́ náà ni. Inasonki. What rubbish? Báwo ni a tó ń gbọ́ lóyún? Ìwọ lóyún fẹ́ mi. Ó dà pé o ò mọ nǹkan tó ń sọ. Ṣé màá tẹ́jọ sọ̀rọ̀ oyún? Ṣé mi lè lóyún ni? Ṣé o lè lóyún ni? Ṣájọ sọ̀rọ̀ oyún ni? Fẹ́mi kí n fẹ́ lájọ sọ. Ṣé ọ̀rọ̀ oyún wà ń bẹ̀? Nígbà tó ṣe ṣé ìwọ mọ̀ pé máa doyún ni? Ìgbà tí mo ṣe kò dùn mọ́wọ́. Yáhùn kan ló sọ ni. Ṣájọ sọ̀rọ̀ oyún. Ó lè gbé kí ni gbogbo Haúsá báàbù à ń kalẹ̀. Agbẹ́ni kí ni ọba ń sọ̀rọ̀ jọ? Mọ̀lẹ́ sọ̀rọ̀ ni máa ń sọ̀rọ̀ ni. Ok, ìgbà tó ń bẹ́ẹ̀ ni tí máa bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ńgbà yẹn, ó ń ṣe ó dùn mọ́ ẹ̀ náà. Wo ṣe bó dùn mọ́ ẹ̀ náà. Ẹbí ẹ̀gan lèèyàn burúkú. Ṣé kí ẹ kó sọ pé mo níyàwó? Kí máa ṣe kí máa gbà ẹ́. Ṣáánú mi. Kí ni? Ṣáánú mi. Kí ni? Ṣíṣọ́rẹ́ bí kò jọ wà nílé Haúsá. Èyí tó bá ti jábàlẹ̀ wa ló máa fẹ́ wọ́n bẹ̀yẹ káyé mi bàjẹ́ ṣáánú. Tó bá jábàlẹ̀ yín ló máa fẹ́ ẹ yí òfin padà. Orí ẹ̀ ló máa ti kọ́ bẹ́ẹ̀. Ọmọ fi ẹ̀rẹ̀ jọ ìwọ olè. Ó ti lẹ́yìn tó da wálé fún wọn. Ọmọ já lọ́jọ́. Báwo wá nǹkan ṣe? Orí fáìn bọ̀ fẹ́ kọjá àbí? Orí ẹ̀ kìíní lu yín. Orí ẹ̀ ti jà. Ṣé ti rí báyìí? Bí mi ṣe fojú kan bàbá ẹ̀ dé ní owó tó wá ṣẹlẹ̀ sí wọn náà. Màmá kí á kú ẹ màmá. Ẹ̀mí ẹ̀ wọ́n máa wá màmá. Àìṣà mi tọ́jú ọmọ náà. Màmá. Ìkúládì mẹ́rin yàn kí. Mama, 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 Itachi, mama, ẹ máa wo orí wàhálà ni mo sì mi kú sí ó ṣe wàhálà jẹ wàhálà láti wá bọ́bọ́ mi orí ẹjọ́ tó lọ́lọ́ bí ti ṣe ṣá. ace wo bí aláyé ọlọ́rọ̀ sórí gbogbo nǹkan tó ń sọ látàárọ̀ yìí ó dàbí ẹni pé òun kọrin létí mi ẹyẹ ń kọrin ó mú abúlé ìgbẹ́ nìbàdàn a ti ṣe meeting before meeting sórí nǹkan tó ń sọ yóò lè pọ̀ ó lè move an inch wọn níbẹ̀ yóò ṣẹlẹ̀ kú sẹ́kẹ̀sì yìí can you imagine mẹ́ni tó fún ẹ lóyún bó ṣe tó yìí ó tún wá gbé bá lọ kí ẹ bọ̀ ìtọ́jú mi jù nínú ọ̀rọ̀ ẹni pé ó lóyún náà nìyẹn mẹ́ni tó fún ẹ lóyún. àbí sísè mo mẹ́ni tó fún mi lóyún mi rí mo ibi tó wà ni mo ti wá mi ò rí. ọba tán kò mọ ibi tó wà sáwà nìyẹn. Ilé àwọn atọ́kùn wa jù má bínú sí i ó ti lóhùn mẹ́ni tó fún mi lóyún òun wọn tó wà. Ó ṣe tán onímọ̀ sí ẹ lọ tí mo tiẹ̀ bá lọ kọ̀jẹ̀ ló wá ń gbé bọ̀ bí báyìí ṣé o fẹ́ máa wá ní kọ̀ọ̀kan ni ẹ lọ́ máa dọ̀ ó tiẹ̀ dámadé bá dọ̀ tiẹ̀ lọ. sísè ẹjọ́ tó lọ bá mi bẹ̀rẹ̀. mo nífẹ̀ẹ́ kò stress rẹ̀ ṣorí bàgẹ́ tí màmá tó kó àjọ níbo wá gbé wáyé ìná lọ bẹ kò ní dáko lose mọ́mí ẹ̀ kó tún máa stress rẹ̀ pẹ̀lú ilé kèmí lọ bẹ́ẹ̀ gbé báyìí. pàtí ni wà á gbá yìí. ó ní stress rẹ̀ má gbé o ilé ìgbẹ́lẹ́ lọ́kọ̀ọ́jà onídàá kó ṣẹ̀ṣẹ̀ tún máa stress rẹ̀ gbé báyìí ọmọ tí yẹ ṣẹ̀ ọlọ́run wọn kò yá káwa náà ṣàlọ́ ajé kó má dàbí pé tó nítorí. sórí wàá wá kó wá dọ̀ kí ẹyẹ kí ló ṣe ẹ̀. jẹgbẹ́rù níbo máa yẹ kú ẹ̀dẹ̀ stop ṣe rí. wọ́n fẹ́ ìgbà ìwọ̀n kọ́ bẹ̀rẹ̀ tàbí wọ́n bẹ̀rẹ̀ bẹ̀ jà ṣé kí n máa bọ́ ẹ̀ kí n máa bóyún ni kí n máa bóyún kí n máa bọ́jà. àti gbọ́ àti kádà rẹ̀. má ti mọ̀ kó sì yẹ ṣe ń jù láti. má ṣàjọ́ mi. àlàyé jẹ́ kórìí ẹ̀rọ pé. ilé ẹ̀ṣẹ̀ ìpìlì o. má gbọ́ àbí ẹ̀rọ lọ́wọ́ àbí ẹ̀rọ lè jẹ́ àbàgbé. gbé àgbélébú rẹ̀. kó dábọ̀ ṣe ṣe yìí. ó kì í ní má sí o. má sí o. ajá tí kò bá fèrè ọdẹ yóò sọnù láì láàárín ó ti fẹ́nu rẹ̀ ìfẹ́ inú rẹ̀ lọ ṣe. òṣèré tí mo lè jẹ ẹjọ́ ìpínlẹ̀ kí wọ́n sì bàjẹ́ pé mo ní tìtì tó máa gbé lọ́wọ́ ṣe kó àbáyé ìṣàánú mi ẹjọ́. Alright. Ṣé tí n bá wá owó díẹ̀ fún ẹ kó lọ fi gba ilé síbi kan ṣé o mind ìyẹn kọ́?
tẹ́ bá ní kẹ́ fún mi lóhùn kí wọ́n gba àpátímẹ́ǹtì nínú ọjà ṣùgbọ́n kò sẹ́ni pé ìpínlẹ̀ ògùn ọmọ ọ̀tọ̀ ọmọ ríra wọn mi ò mọ ìtẹ́ bá fún mi ní boys quarter mi báyìí ó máa tí wọn bá yín fọ aṣọ bí wọn kókó sẹ́ni bọ̀ tó wà lọ́jọ́ ní wọn bá yín fọ aṣọ bá yín sọ oúnjẹ ẹjọ́ tó yọ lọ́pọ̀ sí nǹkan tí mo lè ṣe ẹjọ́. Pẹ̀lẹ́. Ẹ ti sùn. Nígbà wá sí oorun lójú aládàásùn. Ọlọ́run ti sùn ní. Mi ò tí sùn, ebi kò ń pa mi sáré jẹ nítorí kékeré kan sí. That's good. Ṣé o ṣáàyò dáadáa? Wà ókè. That's very good one. Ẹ wo chief, mo dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo orí tẹ́ ti ṣe fún mi. Ní agbára Ọlọ́run òkè òkè lọ́wọ́ yín á máa lọ. Because tí ó bá ṣe torí tiyín, ibi tí mo wà lénìí mi ò lè wà ń bẹ̀. Sọlá àtúbọ̀ máa ràn yín lọ́wọ́ lágbára Ọlọ́run. Ṣàní kò yẹ dúpẹ́ wo bí mi ò ṣòro yìí fún ẹlòmíà ṣe ọ̀wọ́n rí. Mo ní kí n wá bẹ́ẹ̀ wò náà ni pé kí n má kàn lọ sùn bẹ́ẹ̀ yẹn bá ọ̀dẹ̀ ọmọ yìí o kí n wọ yàrá ẹ lọ kí n lọ wo bó ṣe wà o gẹ́gẹ́ bí ìfẹ́ tó yàn ní sí ẹ̀. Ó tiẹ̀ jẹ́ pé wọ́n yẹn ń ṣe bákan bákan. Èmi wí ẹnìkan gẹ́gẹ́ bí aládàásùn tó kàn ń dásùn ṣá. Ẹ ṣe gbèsè. O ṣe àwọn comfortable. So chief, ó tẹ̀sán fún mi ní ìsìn pé ẹ ti sùn. Àwọn kéékèèké tẹ̀ ń kó kiri, mo sọ fún ike wá kàn fẹ́ nu wọn. Ẹ chief. Àwọn ò wọ́n pé ìtò wù mí ò wù ẹ́. Àwọn ọmọ tí wọ́n wò yẹn wọ́n lè máa wù mí. Wọ́n wù mí bí wọ́n ṣe wù mí. Wọ́n pé kó yán ẹ tó ga tó báyìí gan ló ti wù mí tí mo ti ń yọ ẹ lẹ́nu. Àdóòdẹ̀gbà kò sí nǹkan tó fẹ́ bí kò sí nǹkan tó fẹ́ ṣe. Èmi ò láìkì wọn mo ṣe láìkì wọn. Èmi kì. Ṣóyún. Ilé àwa mọ bí wọ́n ṣe ń ṣe pẹ̀lú olóyún tí ò ní ní ẹ lára rárá. Ọkẹ́ tí bá ní kò kọ̀yìn sí mi kan ṣé ìyàwó ni kò ní ní ẹ lára. Ẹ stop ẹ tó bá jẹ́ ilé ṣe stop ẹ. Nígbà tó jẹ́ iwájú lóyún wa wọ́n dẹ̀ ní kò kọ̀yìn. Ìwọ wà ríran ọ̀hún sí. Ìwọ àkàkà. Inú mi rí báyìí fẹ́ máa bá mi ṣe kíni irú rọ́bìṣì wo. Wo bí láwùrí sórí jẹ́ nsán kankan fún yín. Sórí tó bá fẹ́ má bá mi sọ̀rọ̀ tó bá make sense mi ò sí in the view bó ṣe ń wò mí mi sí in the view rárá tó bá fẹ́ má bá mi sọ̀rọ̀ má sọ̀rọ̀ tó make sense. Mo ṣe gébélú bélú mi ni mi ò lè pariwo àti pé sórí ohun tí ò yẹ ni pé ẹkùn kì í ṣẹgbẹ́ ajá èmi àti kì í ṣe sàwáwù ìwọ̀n ṣiṣẹ́ ń gèètì èmi ń wọ̀gà mò ń wọ̀gà ní gangan mo tún jẹ́ bí oṣù. Bàbá. Ẹjọ́ ṣe ìbáyìí ní Chief Ọ̀tẹ́dọ́lá. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀. Accident tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ògùn àná. Yé! Láti gba owó ìyá àlàyé kí n fa
ọ̀rọ̀ lè nílé náà. Ṣé níjà? Èmi àti Chief àjọ ní misunderstanding kékeré kan. Ọ̀ kékeré náà ni tán fi bí ń jáde lálẹ́ àná. Well, we are not here for that. Due to your condition, tí mo rí lórí ẹ̀, a nílé mú jáde báyìí. But you know, they are our first suspects. Torí ìwọ ló ní clash pẹ̀lú Chief last, kí Chief tó jáde láyé. But you're free ẹ̀ o. Tí mo lọ, mi ò ní bí wọ́n lọ. Máa ń lọ bí kan. Máa fi àwọn tó máa ta ẹ̀ lẹ́sìn ta mi láti lọ ṣọ́ ẹ̀. So I'm not trying to place my place. Síbi tí mo lọ, mo tún fẹ́ lọ. Síbi tí mo lè lọ. Àti máa yọ. Lẹ́yìn mo ti mọ̀ jẹ́ báyìí. Oyún alámi náà máa láre kí mo ṣe kí lẹ́sẹ̀ mi tá ni mo ṣe báyìí torí ọ̀nà. Àṣìkò òkú. Ó tẹ́ fẹ́nu rẹ̀, ìfẹ́ inú rẹ̀ ló ń ṣe, àtúbọ̀tán rẹ̀ rẹ̀ o. Ó tẹ́ fẹ́nu rẹ̀, ìfẹ́ inú rẹ̀ ló ń ṣe, àtúbọ̀tán rẹ̀ rẹ̀ o. Ọmọ tá a bá bá rí ọ. My shot. Àgbóyàwó rẹ̀. Bí gbére tó wà nú ẹ̀yẹn, wà á rí bí ẹ ti kó o ní. Kẹ́rọ má jẹ̀lé. Olórí tó lóyún bá ṣàṣemáṣe, àwọn ẹsẹ̀ náà ti ń bìtì ní ká bìtì ní ilẹ̀ lẹ́sẹ̀ pípọ̀ ni. Kẹ́rọ má jẹ̀lé. Sà, ó wà nínú ilé látẹ̀sẹ̀. Láti orí ló ti máa nà. Ó máa nà délẹ̀ ni. Ó jẹ́ kí sọ kíkọ̀ fún ẹ. Wọ́n á nà láti bí jáde síta. Tí bá wà nulẹ̀, màá máa gbọ́ pé ó ń ké. Màá máa bí sáìn pé ó ń nà. Kẹ́rọ má jẹ̀gbé. Tó bá kọ̀ ọ̀rọ̀ ara máa tì díẹ̀díẹ̀ rẹ̀. Ó ọ̀rọ̀ à ń tì tó fi jáde tí mi ò gbọ́ pé ó ń ké tó fi kó nulẹ̀ yìí. Yéè! Bísẹ̀lẹ̀ bá pàtẹ́wọ́ oníkan tó fi ṣe. Ìyá ẹ̀ wò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Ọ̀gá máa pànìyàn sí lọ́rùn. Wọ́n lé ní sẹ́kìtì kan fún ẹ. Kèrè ní wèrè. Àbújá ìgbẹ́ lè bàjẹ́. Kò sí ọ̀nà ọ̀gá, ẹ̀ lè bá mi sọ̀rọ̀. Ọ̀rọ̀ ọ̀gá lẹ ti rí ìyẹn, ọ̀gá ti pàṣẹ. Lẹ́yìn pọ̀ ọ̀gá pàṣẹ dandan ní kémi fáwọn fáwọn kẹrin máa jẹ ní. Tí màá fẹ́ kí ìjẹ́ kí bọ́ lẹ́nu mi kí n tẹ̀lé àṣẹ ọ̀gá. Ṣé ń gbọ́? Èmi ò dẹ̀ mọ̀ pé mi ṣe máa ná aláboyún o. Madam, ẹ ṣe mí o. Èmi bá dáhùn mi ò gbọ́ payá o. Mi ò gbọ́ fayá sí o.
ṣé kí tí máa ṣe wá ń bìtì ní tí mò ń clap dẹ̀ báyìí kẹ́ máa ṣáùtì ni kẹ́gbọ́ kẹ́ máa ṣáùtì ni kí gbogbo lè kí máa wí dẹ̀. ẹ voice of it. èmi wá ní kí n sọ fún yín pé ṣe rí Aisha kò ń ṣọmọ tó yẹ ká lé Aisha jọmọ kan tó yẹ pé ó wà ẹ̀mí lẹ́gbẹ̀ẹ́ family yìí ṣe rí bẹ́ẹ̀ ṣe ń wá Aisha ó jọmọ kan tó wà congested ẹ̀kọ́ lè máa mọ̀ ẹ mọ̀ pé mi súnmọ́ dáadáa mo dẹ̀ mọ̀ ẹ bá ti má le ẹ bá má le rárá. ẹ gbà á àwọn nǹkan tó yí ẹ máa jẹ́ kó yí ẹ sórí Aisha tẹ̀yìn pè lọ́mọ gidi èmi ti mú Aisha lọ́jọ́ tó ti pẹ́ irú Aisha yẹn ló wá sọ pé òun lóyún fún bàbá ti tèmi ìyẹn ò lè work àkóńṣe tó yẹ kó wà ń sàkánì mi rárá. bàdà Túnjí ṣe rí níbi tẹ́ ẹ ti mú un tó jẹ́ pé kò fẹ́ yé yín nìyẹn Aisha òkùnkùn lóyún fún ọ̀gá kò ń ṣọ̀gá láìsà lóyún fún ṣé ẹ mọ̀ pé aṣọ tó kọ́ńkùn ségun ní Yorùbá ń pè ní jẹ̀pẹ̀ ẹ mọ̀ pé mi súnmọ́ ọ̀gá dáadáa ó dà ọjọ́ kan wà tá a gba Aisha lọ bá a ṣe já lẹ́tàn nígbà tá à ń bọ̀ ọ̀gá ṣàlàyé àwọn nǹkan fún mi. ṣọ́rọ́ ọmọ tó ń wo yẹn bó ṣe ń wo yẹn ó ti lóyún. oyún ó ti lóyún. ojú ó mà ṣe fi mọ wà ìdá o. ọ̀gá síbẹ̀síbẹ̀ náà tó bá lóyún ẹ lè díjú ṣe é àbí kẹ́ ẹ fẹ́ kẹ́ ẹ má ṣe lọ tó bá dẹ̀ ti bímọ ábí tí yín fún yín. kò wá dálẹ̀ Yorùbá irú ẹ̀ ò dáa. mo mọ̀ pé Yorùbá ò èèwọ̀ ní ilẹ̀ Yorùbá pé kéèyàn máa bàlẹ̀ nǹkan ní nǹkan oyún olóyún wa wá bàlẹ̀ kò dáa èèwọ̀ ní. ṣé ẹ̀rọ ẹni tó fún lóyún yẹn kò ní tó láti níyàwó àwa fọmọ lọ́mọ tó bá wá di àǹdí every on yìí àwa di liability to the hills tó bá di nígbẹ̀yìn tó bá di nígbẹ̀yìn and then ọ̀gá ẹ ṣe. ta ló wá lóyún fún. ṣé ẹni bí tí mò ń dúró de gangan lẹ́sàn yẹn. olórí burúkú lẹ́yìn tó lóyún fún ṣé ẹni mọ́tò ló máa pẹ́ni tó lóyún fún ṣé ẹni rúkú tí bàbá kú yìí rúkú yẹn lẹ́ni yẹn máa kú. ayé ẹjọ́ fún mi ṣáájú kan ẹjọ́ torí Ọlọ́run ọ̀gá kò lè yé yín ṣé ẹni kò lè yé yín ṣé ẹni nítorí pé mo yọ àjáde àwọn nǹkan tó ń pa yín gbẹ pọ̀ ó tó yàtọ̀ sí ọ̀kan tẹ́ ẹ sọ yẹn nítorí pé tí máa kọ̀ rántí pé iṣẹ́ mi ti tọ́nu lé ìbànújẹ́ ló ń jẹ́ fún mi níbo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ èmi lẹ́gbẹ̀ẹ́ mi tó yẹ pé mo ti ń gára nígboro èmi tó yẹ pé táwọn èèyàn bá rí mi wọ́n máa ń fọ́ àwọn kan máa tẹ̀ àwọn kan máa jábọ́ àwọn kan máa rún níbo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀gá ti lọ́sìn mo dẹ̀mọ̀ pé iṣẹ́ mi ti tán. mi ìṣe àìtí sọ fún ẹ kó o máa lọ. ẹ sọ fún mi. tó bá yẹ pé yẹn ló ń ṣe ẹ má fòyà má bẹ̀rù iṣẹ́ ò tán ṣùgbọ́n fọkànbalẹ̀ ò níṣòro. ṣẹ́rí. ọ̀rọ̀ náà tó sọ ọ̀rọ̀ náà tó sọ tòló bá wẹ̀ kìí ẹ̀kọ́. ọ̀rọ̀ náà tó sọ tí ń gbàngbàlá tí ń ògbólélẹ́gbà sọ̀rọ̀ pé mo máa ń sọ fún ẹnìkan má dẹ̀ sí wípé gbọ̀ngbọ̀ rẹ̀ mi fáńfà mi ni mo fi jù ẹ́ lọ sórí kan lè ọ̀gá mi bẹ́ẹ̀ sọ gbogbo ẹ̀ ni mo gbọ́ sórí ọ̀gá rẹ̀ mi wò yìí wọ́n pẹ́ lọ́mọkùnrin iṣẹ́ tọ́nu lé. Aisha, mi ló ní mo pè é. Ó ṣe jẹ́ ìgbà tí ọmọ tó gbé dání tó ti tó pé bàbá ẹ̀ ló ṣe rántí wípé Túnjí ló bí ọmọ yìí fún. Ẹ wo ọ̀rọ̀ rí bí ẹ ṣe rò ní ọjọ́ kìíní àná tí mo fẹ́ sọ fún Túnjí ìjà ló gbé wá bá mi nílé ọdún lẹ́tí pé bá mi jà títí tí mo pè é kí n explain fún pé nǹkan tó ṣẹlẹ̀ lé pé mo ti lóyún Túnjí ò dúró gbọ́ o. ó ṣe èèyàn gidi olórí burúkú èèyàn ni ẹ jọ ń dúró lọ látijọ́ tí èmi àti ẹ ti jọ ń rìn tá à ń fẹ́ra wa ìjọ ti pè mí jókòó ní tó sọ fún mi pé my dear oníjọ́ ni mí o èmi wá ń wo èmi wò pé mo ti níyàwó mo ti lẹ́yìn tí mo fẹ́ fẹ́ olórí burúkú ni ẹ mo wá gbọnú club wọn á rí ẹ tó ń jó ìjó lásán kọ́ tó ní wò ó ní àbígbèrè ni ẹ nǹkan tó wò jù báyìí lọ ẹjọ ìhòòhò mo lóàbí ló wà ó wá wọ bra mo gbé mo fọ́ ebi pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi wájú kọ́ bá jẹ́ ìyàwó rẹ̀ mo sunwó ná. tíjẹ kò rí báyìí náà ijú tó wọ ẹkọ fi ń cash fún ọ ní anígbó ló máa wọ tó ń sọ pé mò ń wọ kíní kan bikini wà ní ìsàlẹ̀ kan tí mo. bikini àbí bikini jẹ́ láyé mi ní ìmọ̀kan tó ń pè bẹ́ẹ̀ bikini àbí bikini. bikini olórí burúkú lè yẹ mọ̀ sí tó bá sá kíní sórí òkun ẹ̀ máa jí ká ọlọ́wọ́ wa ní fún yín ṣe
ṣé àmọ́ pé lórí burúkú ni èmi ò ní gbà fún yín gbọ́ bí jẹ́ kí n sọ kíníkan fún ẹ tó bá rí mi má pè nọ́mbà mi o jọ ń torí ọ̀nà delete nọ́mbà mi ṣe bí ẹ tó rí mi rí èmi kò dá ẹ mọ̀ tó bá wọn ẹ tó bá rí ọ̀rẹ́ mi gbó tó bá rí àbúrò mi gbó má ṣe bí ẹ tó rí ẹ rí jọ ká má pàdé mọ́ ó fẹ́ gbọ́ ká má ṣe kí ni ká má pàdé mọ́. jẹ́ ní sùúrù náà ẹ̀yin kò mí ìtì ẹ̀wà tí mo fẹ́ bá ẹ sọ báyìí. kí ló tó ṣẹlẹ̀? fẹ́ bá mi sọ má sọ mọ́ nítorí pé tó bá sọ máa jóná ni èyí ò ní dáa má bá mi sọ ò jẹ́ kó jẹrà mọ́ inú o. ìyẹn bẹ́ẹ̀ ṣebí ní ìgbà tí Túnjí máa mú ẹ wá sí inú ilé yìí ó fi hàn gbogbo wa pé ìyàwó òun tóun fẹ́ fẹ́ lélẹ̀ tí wọ́n bá jẹ́ ẹni tó máa ń ka ẹ̀dá kan àbẹ́ni tó máa ń ka èèyàn kan nígbà tí situation yẹn wá rí bẹ́ẹ̀ kí ló mú ìwọ láti má padà sínú ilé kó wá sọ fún aṣọ pé mi ò kí n take cheat tó bá padà wá sínú ilé tó bá jẹ́ ká mọ̀ pé nǹkan kan báyìí ló ń ṣẹlẹ̀ ṣé àwọn onímọ̀ nǹkan táwa fẹ́ ṣe ni. ìyẹn kejì mo wá bìbà yìí o báwọn tí mo bá ń bìbà wọ́n sọ pé wọn mẹ́ni tó ń jẹ́ Túnjí. ẹjọ́ torí Ọlọ́run Túnjí ni mo ń béèrè. Túnjí. ṣé wàá òkè ṣá ṣé wàá òkè ṣá ọ̀nkú Túnjí lẹ̀ ń béèrè bẹ́ẹ̀ yẹn ó dẹ̀ wá wọnúlé ó kanlẹ̀kùn so Túnjí ti wà ìwọ wà lára ohun tí Túnjí gbé wá bíbà tó wá ń fọ́ lẹ́nu ṣé Túnjí tó sọ fún ẹ pé kó wá béèrè òun bí Túnjí ò sọ fún ẹ pé òun rẹ̀ǹtì lé ń bí ni kí ni nǹkan tó ń sọ yìí oh my god. ọba Túnjí sábà jẹ́ rédíò station àbí newspaper àbí tí ilé wa òkè ṣá lẹ́yìn bá lọ́jà ní má lọ́jà ní gbogbo yẹn alákàṣọ náà rè. gbogbo ṣe rí bí eégún níyì. ẹ wo ṣẹ́rí lórí yẹn náà àbò wa bá nìyẹn jọ má bínú Aisha gbogbo wa la mọ̀ wípé ìwọ àti dádì Túnjí ẹjọ́ ń gbé ó gbé bẹ̀ dáadáa tí gbogbo wa dẹ̀ mọ̀. òótọ́ ni o aláàánú ni chief jẹ́ sí mi ìyẹn bàbá Túnjí kò sí nǹkan kan láàrin mi àti bàbá Túnjí o nígbà tí gbogbo wàhálà ìṣẹ̀lẹ̀ tí ò síbi tí mo fẹ́ lọ orí ọ̀rọ̀ ẹni yà mí kú sí báyìí ni mo lọ bá chief kan help me tọ́dẹ̀ assist mi ẹ wo ṣe nígbà tí Túnjí dé láti ilé òyìnbó báyìí Ọlọ́run ló ní kò ní pa mí o mo tún ṣe kí n explain fún pé ọ̀rọ̀ orí bó ṣe rò eléyìí lé mi síta ni o tó yẹ pé hospital ni mo ti land. Túnjí sórí ilé ayé tí a wá yìí téèyàn bá dáradára Ọlọ́run máa tún dá àti pé pàápàá gbogbo alájọ fi ti gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ báyìí sí àmì mi kàn fẹ́ fi Ọlọ́run ọba tó dá ẹ mo fẹ́ fi bẹ́ẹ̀ torí pé mi ò mẹjọ dá àwọn Ọlọ́run ló mọ̀ dá gbogbo àrẹ la gbọ́n sí pé ó ṣe ẹlẹ́dàá ọmọ ẹ kódà ó tún ṣe ẹlẹ́dàá ọmọ ẹ. wà òkè ló ń ṣeré pa ló ń la fún mọ́lẹ́ ló ń ṣe everything bọ́lá ṣe lọ́kàlùkù máa rìn àjò láyé bẹ́ẹ̀ ló ṣe máa rí o. mọ̀ pé popsi ẹ̀gan grief wọ́n retí ọmọ mọ̀mísí ẹ̀gan tó wápọ̀ tún bí ọmọ inú wọn á tún dùn yẹ kọ́kọ́ ọmọ níyàbọ̀ ni àbí Yétúndé yes so kò sí big deal ọkọ mẹ́ wọ́n rèé sìn gbogbo property bàbá yẹn wọ́n lójúmọ́ ẹ̀ ọmọ ẹ̀ náà lè rí ní first granddaughter yín so kò ní tó ṣe mọ́ and as for you gbogbo ìyàtọ̀ tẹ̀tẹ̀lẹ̀ bọ́ọ̀lù ọ̀ṣọ́ kọ́ bó ṣe máa jẹ ìyá ẹ̀ nìyẹn eléyìí tó ti dé ìsìn wọn bá gbé tí èèyàn wá sí ọlọ́run ọba tó dá ògbó wà níbẹ̀ ṣèmi kí n bí ẹlògùn rẹ ṣọlá ọmọbìnrin tó ń wo ti ṣe ẹlẹ́dàá wọ́n fi ọlọ́run bá mi dédé kó lè jẹ́ pé kó máa dùn kó sí mọ́ nǹkan. sọ ìyàwó ẹ̀ náà.
Aisha má bínú. Gbogbo ìyà tó ti jẹ sẹ́yìn pátápátá ìgbádùn ọjọ́ kan péré kò ní jẹ́ kó rántí mọ́ nítorí pé máa tọ́jú ẹ̀ dójú ara máa tọ́jú ọmọ tó wà lẹ́yìn ìwọ gangan mọ̀ pé mo fẹ́ràn ẹ̀ ní o. Alájọta ọmọge alájọta ọmọge alájọta iṣẹ́ ijó ni mo yàn láàyò alájọta ọmọ oníjó alájọta ọmọge alájọta yìí o alájọta iṣẹ́ ijó ni mo yàn láàyò alájọta ọmọ oníjó ijó ṣáá ni tèmi àfijó lójoojúmọ́ ọmọ oníjó alájọta o èmi lọmọ oníjó alájọta ọmọ iṣẹ́ ijó ni mo yàn láàyò alájọta èmi lọmọ oníjó alájọta ọmọge alájọta yìí o alájọta iṣẹ́ ijó ni mo yàn láàyò.